Mo kí yín, ẹ kú dédé àsìkò yìí, gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ ǹlẹ́ ńbẹ̀ yẹn, ọ̀ọ̀dẹ̀ ò dùn bí ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Iṣẹ́ gbogbo wa ò ní dìṣẹ́ láṣẹ Elédùmarè. Ìròyìn Awíkonko tẹlifíṣàn ló ń dé sójú ìwòran yín lónìí Ọjọ́rú, ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 2025. Gbogbo ohun tó ń rú wa lójú l'Elédùmarè ó bá wa tàn mọ́lẹ̀ sí. Omodasola Efunniyi lórúkọ tèmi. Bíṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́, ó ti yá ẹ jẹ́ ká gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ASUU wọ́n fagilé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì wọn. Lábẹ́ ìṣèjọba ààrẹ Tinubu, gbogbo ọmọ wa pátá ni yóò lọ ilé ẹ̀kọ́ gíga. Àjọ tó ń rí sí ètò ẹ̀yáwó fáwọn akẹ́kọ̀ọ́ NELFund wọ́n ṣí ojú òpó ẹ̀yáwó ìrọ̀rùn fáwọn akẹ́kọ̀ọ́. Sultan Sokoto ó pè fún fífọwọ́ tó lè mú àṣìlò ojú òpó ayélujára ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ìdí tó fi yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ṣé lóòótọ́ ni ìjìyà wà fún ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún láì ṣètọ́jú rẹ̀ ní ìpínlẹ̀ Èkó? Ẹ máa mọ̀ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Èèyàn méjì farapa tí ẹnìkan sì di àwátì látàrí ìṣẹ̀lẹ̀ ìdígunjalè tó wáyé nílégbèé àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kélédùà ó máa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ní báyìí, ẹ jẹ́ ká bọ́ sínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì Academic Staff Union of Universities ASUU ni wọ́n ti fagilé ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́sẹ̀ méjì wọn tó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Olórí ẹgbẹ́ náà, ọ̀jọ̀gbọ́n Efunniyi ló fọ̀rọ̀ náà léde lánàá Ọjọ́rú níbi ìpàdé àwọn oníròyìn l'Àbújá. Gẹ́gẹ́ bí ohun tí ọ̀jọ̀gbọ́n Efunniyi ń sọ, ìpinnu náà wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ alákòóso orílẹ̀-èdè yìí National Executive Council tí wọ́n ṣe lọ́jọ́rú tó parí ní dédé aago 4 ìdájí. Efunniyi ṣàlàyé pé ìgbìmọ̀ ẹgbẹ́ ASUU pinnu láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì nítorí ìjọba kọ̀ láti dáhùn sí àwọn ìbéèrè wọn ní àsìkò tó yẹ. Ó ní a ti ní ìpàdé tó ṣèso rere báyìí pẹ̀lú aṣojú ìjọba láti bójú wo ìwé àdéhùn ọdún 2029. Ó ní a ti rí ìyàtọ̀ sí ipò tí a wà kí ìyanṣẹ́lódì tó bẹ̀rẹ̀. A sì mọ̀ pé à ń tẹ̀síwájú díẹ̀díẹ̀, dídùn lọ́sàn ó sì so nígbẹ̀yìn. Ẹgbẹ́ wa mọyì pé ìjọba ti padà wá sí tábìlì ìjíròrò pẹ̀lú wa. Bí a ṣe mọ̀ pé iṣẹ́ sì pọ̀ tó kù láti ṣe, ìgbìmọ̀ alákòóso wa sì pinnu pé ó yẹ kí a ṣàtúnyẹ̀wò ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́. Ìpinnu láti tún ìyanṣẹ́lódì náà yẹ̀wò ó jẹ́ gẹ́gẹ́ bí ìdáhùn sí ìgbìyànjú tí àwọn akẹ́kọ̀ọ́, òbí wọn àti ẹgbẹ́ òṣìṣẹ́ ní ilẹ̀ Nàìjíríà NLC fi hàn. Nítorí náà ni ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ ASUU ṣe fagilé ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́. Àjọ tó ń rí sí ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Nigerian Education Loan Fund NELFund wọ́n ti ṣí ojú òpó tí àwọn akẹ́kọ̀ọ́ ti lè yá owó fún sáà ẹ̀kọ́ ọdún 2025-2026. Àjọ NELFund jẹ́ àjọ tí ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀ láti máa yá àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà lówó lọ́nà àti san owó ẹ̀kọ́ wọn. Lábẹ́ ètò náà, àwọn akẹ́kọ̀ọ́ yóò san owó tí wọ́n bá yá lọ́wọ́ ìjọba padà, àmọ́ wọn ò ní san èlé kankan lórí rẹ̀. Àfojúsùn àjọ náà ni láti rí i pé gbogbo aráàlú láǹfààní láti kàwé ní ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà láìsí ìdíwọ́ fún wọn látàrí àìrí owó san. Nínú àtẹ̀jáde kan lójú òpó àjọ náà, ó ní bẹ̀rẹ̀ láti Ọjọ́bọ̀ ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí títí di ọjọ́ 21 oṣù kìíní ọdún 2026 ni ojú òpó náà yóò fi wà ní ṣíṣí. NELFund sọ fún àwọn akẹ́kọ̀ọ́ láti lo nọ́mbà ìgbaniwọlé wọn sílé ẹ̀kọ́ tàbí nọ́mbà ìforúkọsílẹ̀ JAMB wọn láti fi orúkọ sílẹ̀ lójú òpó náà.
ó tún rọ àwọn ilé ẹ̀kọ́ gíga kí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ya owó láǹfààní gbọ̀rọ̀ títí tí owó náà yóò fi tẹ̀ wọ́n lọ́wọ́. Nelfund ní àwọn ilé ẹ̀kọ́ tí kò bá ti bẹ̀rẹ̀ ètò ìgbaniwọlé wọn fọ́dún 2025-2026 wọ́n gbọ́dọ̀ kọ lẹ́tà sí Nelfund pẹ̀lú àlàkalẹ̀ ètò wọn fún sáà ẹ̀kọ́ náà kí ohun gbogbo lè lọ bó ṣe yẹ. Àjọ ọ̀hún rọ àwọn ilé ẹ̀kọ́ láti fi àkọsílẹ̀ nípa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọn, àwọn tó ti wà nílé ẹ̀kọ́ tẹ́lẹ̀ ni àti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé fi ṣọwọ́ sí àjọ náà fún àǹfààní gbogbo àwọn tí ẹ̀tọ́ náà tọ́ sí. Nínú àtẹ̀jáde ọ̀hún tí agbẹnusọ àjọ náà Òṣèyẹmí Olúwatóyìn fi léde, àjọ náà dúpẹ́ lọ́wọ́ àwọn ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè Nàìjíríà fún àtìlẹ́yìn wọn láti àkókò tí ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ náà ti bẹ̀rẹ̀, ó sì béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ wọn síwájú sí i. Sultan ti ìlú Sokoto Mohammed Sa'ad Abubakar ló ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé kí wọ́n gbé òfin kalẹ̀ tí yóò máa mójútó ìkànnì ayélujára pẹ̀lú bí ìròyìn ẹlẹ́jẹ̀ ṣe ń lọ káàkiri, èyí tó ní ó jẹ́ ìpèníjà ńlá fún àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé ní Benin Kebbi, Sultan Abubakar kọminú lórí bí ayédèrú ìròyìn ṣe ń lọ káàkiri orí ayélujára tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà sì ní láti tẹ́wọ́ gbà á. Mo kóró ojú sí àwọn ọ̀rọ̀ kòbákùngbé tí wọ́n sọ sí àwọn iléeṣẹ́ ológun nítorí níṣe ni wọ́n sa agbára wọn láti rí i pé àlàáfíà wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀mí àtẹ̀síwájú ó ní àwọn ọ̀rọ̀ kòbákùngbé kò ṣe ìrànlọ́wọ́ kankan, ìrẹ̀wẹ̀sì ọkàn ló ń kó bá àwọn tó fi ẹ̀mí wọn àti ayé wọn sílẹ̀ fún ààbò wa. Bẹ́ẹ̀ bá gbàgbé, iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ pé irọ́ ńlá tó jìnnà sí òótọ́ ní ìròyìn kan tó sọ pé àwọn ológun gbìyànjú láti gba ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìròyìn ọ̀hún ló ní iléeṣẹ́ ológun Nàìjíríà wọ́gilé ètò yíyan bí ológun níbi ayẹyẹ àyájọ́ òmìnira ọdún karùndínláàádọ́rin orílẹ̀-èdè Nàìjíríà nítorí àwọn ọmọ ogun kan tó gbìyànjú láti dojú ìjọba Tinubu bolẹ̀. Ìròyìn náà tún sọ pé àwọn ọmọ ológun mẹ́rìndínlógún tí iléeṣẹ́ ológun Nàìjíríà jù sí àhámọ́ tí wọ́n sì ń sọ tẹnu wọn lọ́wọ́ sí ìgbìyànjú láti gbàjọba alágbádá tó wà lóde. Ìròyìn kan tó ti ń tàn káàkiri orí ayélujára báyìí ló sọ pé ìpínlẹ̀ Èkó ti ṣe àgbékalẹ̀ òfin kan èyí tí yóò máa fìyà jẹ ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún láì ṣe ìtọ́jú rẹ̀. Ìròyìn náà sọ pé òfin yìí rí irú ìwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti ṣàlàyé, òfin náà ti mú ní dandan fún ẹnikẹ́ni tó bá fún obìnrin lóyún báyìí nípínlẹ̀ Èkó láti ṣe ìtọ́jú irú obìnrin bẹ́ẹ̀. Òfin náà ní ó ti di dandan lábẹ́ òfin nípínlẹ̀ Èkó fún irú ọkùnrin bẹ́ẹ̀ láti pèsè oúnjẹ, ilégbèé tó fi mọ́ sísan owó lílọ sílé ìwòsàn tí obìnrin náà yóò fi bímọ àti ìtọ́jú lẹ́yìn tí ó bá bímọ tán. Ẹni tí ó bá sì kọ̀ láti tẹ̀lé òfin yìí, ìjìyà fún irú ẹni bẹ́ẹ̀ ni wípé yóò san owó ìtanràn ẹgbẹ̀rún márùndínláàádọ́ta náírà, yóò sì tún sanwó ìtọ́jú olóyún náà ní ilé ìwòsàn. Ìròyìn ọ̀hún tún sọ pé ìjọba ìpínlẹ̀ Èkó ṣe àgbékalẹ̀ òfin yìí látàrí bí ọ̀pọ̀ ọkùnrin ṣe fún àwọn obìnrin lóyún láì ṣe ìtọ́jú wọn. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé ìròyìn òfegè ni ìròyìn náà. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìdájọ́ ló fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára rẹ̀ pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn yìí, a ò mọ nǹkan kan nípa rẹ̀ rárá. Nítorí náà, a fẹ́ kí ẹ mọ̀ pé ayédèrú ìròyìn tó lè ṣì aráàlú lọ́nà ni. Ẹ̀ka ètò ìdájọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ló sọ bẹ́ẹ̀.
Àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì ní ìlú Ilé-Ifẹ̀ méjì ló farapa lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí ní nǹkan bíi agogo 11 alẹ́ látàrí ìkọlù àwọn adigunjalè ní ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ náà ní agbègbè Mọ̀rẹ̀mí Estate tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ laptop àti owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ bó ṣe sọ, ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ méjì ni àwọn adigunjalè náà ya bò tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ dúkìá wọn tí wọ́n sì sá ẹni tó kọ̀ láti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ ládàá. Àwọn akẹ́kọ̀ọ́ náà gbìyànjú láti kojú àwọn olè náà ṣùgbọ́n níṣe ni àwọn jàǹdùkú náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn tó mú kí àwọn akẹ́kọ̀ọ́ náà sá àsálà fún ẹ̀mí wọn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni àwọn ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ yọjú. Àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ yunifásítì ọ̀hún wọ́n fi àìdùnnú wọn hàn sí ìkọlù tó ń wáyé lemọ́lemọ́ ọ̀hún. Wọ́n ní ọmọ iléèwé ọ̀hún kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dorcas Ọ̀sẹ́galè ló ti di àwátì látàrí irú ìṣẹ̀lẹ̀ báyìí ní bí oṣù méjì sẹ́yìn tí orí sì kó ìkan náà yọ nínú ewu ìjínigbé láìpẹ́ yìí. Àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n bẹ̀ gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ọlọ́pàá àti olùdarí yunifásítì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láti gbé ìgbésẹ̀ tó péye láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n sì tún ní kí àwọn alákòóso yunifásítì ọ̀hún kí wọ́n túbọ̀ fi kún àwọn ilégbèé akẹ́kọ̀ọ́ nínú ọgbà yunifásítì ọ̀hún kí àdínkù lè bá iye àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé ní ìgboro. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí sọ pé àwọn kò tíì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà, ó sì rọ àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ kàn kí wọ́n fi ẹjọ́ ìṣẹ̀lẹ̀ náà sùn ní àgọ́ ọlọ́pàá tó súnmọ́ wọn kí wọ́n lè tètè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. tó oníyan ṣeun ọlọ́bẹ̀ ṣeun ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ ẹ kú àìbínú. Ìròyìn Awíkonko tẹlifíṣàn pẹ̀lú Omodasola Efunniyi kò ní jù báyìí lọ fún tòní. Ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́tí sí wa, ó dìgbà kan náà, ire o. Wow.